Daddy, good evening, sir. How are you? I'm fine, sir. I brought my last month at this month's tithe. Oh, this is wonderful. My God is wonderful. I am serving a living God. This is nice. This is excellent. Wonderful. Sir, I want my monthly blessing. Oh, kneel down and let me pray for you. I say it and my Lord do it. Oh, my Father. Arapapa la bai tu ibi gija la bai kun. Amen. Arafifin tirefe tagbangba la bewe ajile kege. Amen. O jojo ni sowo ko ma le noja koko lára o tan le. Amen. Ayun lọ, ayun bọ̀, òun lọ́wọ́ yẹnu. Amen. Ó máa lọ re, ó sì máa bọ̀ re. Amen. Àtẹ̀pẹ́ ńlẹsẹ̀ tẹ̀nà. Amen. O ní ṣìrìn, arógun màsà. Amen. Òun ni ọkùnrin, apá yìí ò ní ká ọ. Ọwọ́ rẹ̀ ò ní kọ́sàlẹ̀ àpò. Ìkọ́ bala, ìkọ́ méjò lẹ́sẹ̀. Ó máa lọ re, ó sì máa bọ̀ re. A fi ọwọ́ wẹ ọwọ́, òun ni ọwọ́ fi mọ́. Ọlọ́run o, mo gbàdúrà fún ọmọ rẹ. Amen. Ó mú òróró kú onú ẹran. Your days will be long. Amen. You will not die young. Amen. O ní ṣìṣe, Amen. o ní ṣìmú, Amen. o ní ṣìjẹ. Amen. Ó ti dára fún ọ. Amen. Lọ kí o lọ ṣe rere. Amen. Lọ kí o lọ rí ànúgbà. Amen. Ní ìdílé ìyá rẹ àti bàbá rẹ, Amen. o ní ṣubú. Amen. Bẹ́ẹ̀ ni yóò rí Amen. títí ayé. Amen. You will go high. You will never come down. Omi òkun ò kí ń gbẹ, tọ̀sà ò kí ń dry. O ní rógun why. Ní fẹ́ pe Mushin yóò fẹ́ yín. Ẹni fẹ́ pe 6 yóò dé yín pọ̀. Paracetamol ní kẹ́pẹ́ fọ́rí. Ìwọ ló kápá wọn ọ̀tá rẹ̀. Opportunity come but once. Opportunity ò ní fún ẹrú. Lọ kí o lọ ṣe rere. Lọ kí o lọ rí ànúgbà. Ó ti dára fún ẹ. Bẹ́ẹ̀ ni yóò rí títí ayé àìnípẹ̀kun. My brother, the Lord is your strength. The Lord is your power. Amen. Thank you, sir. Thank you very much, sir. What have I done wrong to this pastor? The beating is too much. It's God that saved me from his greatest slap. I will not talk to you with my mouth again. When I start beating you, when I start giving you a beating of life, you will desist from your sinful act. He likes women too much.